Mọ̀ pé ebi náà làwọn olóṣèlú yìí fi mú wọn. A máa fi ń tiyín so just to support our mothers and àwọn arúgbó wa ká ṣètọ́jú àwọn arúgbó wa ló ṣe kókó. So ẹ̀yin náà tẹ́ bá délé máa bá wa sọ fún wọn ẹ má jẹ́ kó lóṣèlú fi rice Congo kan àwọn ò campaign. Campaign kọ́lá ṣèlú wa kì í ṣe olóṣèlú o. Àwọn ò campaign àṣẹ olóṣèlú. But tí táwọn èèyàn olóṣèlú fi máa ń ṣe campaign fún wa náà lélẹ̀ làwa náà fi wá ní kókè kí wọ́n á fi ran gbogbo àwọn ọmọ Yorùbá tó jẹ́ àwọn ìyá wa lọ́wọ́. So eléyìí onídìípẹ́ ẹ̀ṣẹ̀ ń tò ẹ̀ ń nara yín ẹ̀ ń ṣe gbogbo ẹ̀. So kó tó ṣẹlẹ̀ ni àwọn bàbá wa kájọ dúró ti ilẹ̀ Yorùbá olóṣè kókó. Àwọn náà ló máa fún yín wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ẹgbẹ́ tiwa fún wa. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ báyìí. So àwa ìṣe olóṣèlú a sì mọ̀ pé nǹkan táwọn olóṣèlú máa ń lò láti fi tan àwọn èèyàn wa jẹ lélẹ̀. So olófà táwa náà fi jáde yín tó pé wa ní ká nílẹ̀ Yorùbá wa lọ́tọ̀ tá a bá dá dúró a máa lè láṣẹ. Ẹni sùúrù. Wọ́n ń bọ̀ ẹni tó máa ha ni ẹni tó máa ha fún ni ẹ jẹ́ kó ṣe tán. So nìyẹn láti support àwọn èèyàn wa lọ́jà ẹ máa share program ẹ máa share. Bàbá wọn ò jà ní láti lè jẹ́ kí ká lè láṣẹ. Àwọn yẹn lè mọ̀ tó ń ṣẹlẹ̀ láti wá tún kún yẹn lọ́wọ́ sí ni. Ẹ jẹ́ pé àgbẹ̀tí bí àṣà ayé yóò tì kún náà wọ́n tó. Ẹ jọ pé ọmọ táwọn òde òde ẹ̀ ti gbọ́ yẹn ẹ lè support wa náà. Tákó ráìsì báàgì 3 million wà bí àtẹ pẹ̀lú iṣẹ́ àtúnṣe ló jẹ́ ẹ jẹ́ kán bá wọn sọ̀rọ̀ náà tán wá tó. Bàbá ẹ ní sùúrù ẹ jẹ́ kán gbọ́ ọ̀kan tó ń bọ̀. ẹ bá fọ ìwà ojú kan náà ní gbogbo àpàlà so láti jẹ́ ká lè ṣe ìtẹ̀rọ náà tó bá gbé ìwé ààrẹ ẹgbẹ́ yà gbọ́ ẹni mọ́ kù. So ebi làwọn èèyàn ebi ń pa àwọn èèyàn gan-an nílẹ̀ Yorùbá. So ẹ̀yin tẹ́ bá ti fẹ́ ran kíní lọ́wọ́ ẹ kàn sí wa. Ẹ bá san sápò Koiki Media ẹ bá san sí anywhere tó jẹ́ àwọn mídíà Ìṣọ̀kan Ọmọ Oòduà TV so gbogbo ẹ̀ àpapọ̀ ni. So wọ́n máa fi ràn àwọn èèyàn lọ́wọ́ ni. So ẹ̀yin èèyàn oúnjẹ táwọn olóṣèlú fi ń tan àwọn èèyàn wá jẹ náà lélẹ́yìí. Ṣẹ́tìrì. Gbogbo ọmọ káàrọ̀ òjì ọmọ bí nǹkan ṣe rí mi báyìí ẹ rí pé gbogbo táà sọ náà lélẹ̀ báyìí ká ló ṣèlú kan ló wá sí pẹ̀lú jẹ́sìn àti kò ní gé mi ní wọn gbà because ẹni tí ṣáàtì ṣe tí ṣáàtì ṣe wá sí ní lára àti lè kọ́mísì wọn níbẹ̀ máa ń rọrùn. ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ṣàlàyé kì í ṣe pé ẹ bá wo nǹkan tó wà lára láìlọ́ọ̀nù yìí Yorùbá Nation kò dẹ̀ kì í ṣe APC olóyè Sunday Igboho àwọn náà ní gbogbo
Bàbá ẹ lọ bá wọn, bàbá ẹ lọ bá wọn, bàbá máa gbé fún yín. Ẹlẹ́sìn padà bọ̀ wá. Ẹjọ́ sọ́kọ́lé bẹ̀rẹ̀ ní ṣe 50 years ẹ̀ ṣe ọ̀dọ́ ní 50. Bàbá ẹ fún bàbá mi, ẹ fún bàbá mi, ẹ fún bàbá lẹ́yọ̀, ẹ fún bàbá lẹ́yọ̀. Bàbá ẹ dúró ẹgbẹ́ owó ẹ dúró. Orí ayé yẹ fún bàbá. Ọya kọ́ bá yà. Ṣé bá ti fún yín? Wọ́n ti fún yín? Omiyale ẹ fáwọn ìyàwó wọn ta ẹni sùúrù ẹ kàn tó ẹni sùúrù. Ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹni sùúrù. So a ṣì wà ní ibi ibẹ̀ yẹn. Wọ́n náà ó sà bàbá gbà. Ẹni sùúrù. Àwọn ọmọ bàbá lélẹ̀ yìí ìjọwọ́ sà. Àwọn ọmọ bàbá rẹ̀. Ṣé bàbá mélòó dání? Mo fẹ́ set kìíní. Kámẹ́rà àwọn fún ọ̀gbìn wọn bẹ́ẹ̀ tó mọ̀ pa àwọn kú ẹgbẹ́ mi kàkà láwọn arúgbó ní kọ́kọ́ wá dá lọ. Wọ́n ní kéèkì ń ṣàwọn ọ̀dọ́. Wọ́n ní ká máa No, wọ́n sì máa padà ṣètò ọ̀dọ́. Wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣé màá bá mi hold kámẹ́rà yìí kí n súnmọ́? Ẹ jẹ́ n gáìjẹ̀. Ṣé omi alẹ́ àbí? Ẹ jẹ́ n gáìjẹ̀. Yá gbogbo ọmọ káàárọ̀ òjìrè àmẹ́yìn àárọ̀yìn ẹ̀yin náà wò gẹ́sì ara tí gbogbo wa ń gbọ́dọ̀ àti sọ̀kùn gbogbo ẹ̀yin ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè Yorùbá ẹ jẹ́ ká níyànjú ká sọ̀pọ̀tà àwọn èèyàn wa ẹ̀yin náà wò wá láti fún wa. Ẹgbọ́n ẹ̀ṣẹ́ ni wọ́n ti dárú lè sí ẹgbẹ́ ti dá wa lóhùn.
Sunday Igboho ṣọ́ọ̀bù mi nìyẹn kẹ́ẹ̀tì ni mò ń tà tó yẹ kẹ́ ti dá wa lóhùn àwọn là ń promote ẹ̀. omi alẹ́ o omi alẹ́ omi alẹ́ omi alẹ́ omi alẹ́ o omi alẹ́. omi alẹ́. ẹjọ kí wọlé ẹjọ. ṣé àwọn lè kú ọbẹ. ẹ dúró mo ní ìyàwó ìjọ tí mo bá fún ẹ má wọlé. ẹ dúró. ẹjọ kọ kámẹ́rà ẹjọ wọlé. fún mi gẹ́gẹ́ àfẹ́ fọwọ́ kò ní sẹ́fẹ̀. láti lágbé wa. Omiyale. Sẹ́yìn lẹ́kọ́ ní mọ́tò àbẹ́ mi. Omiyale. Money àti máa fi Omiyale. Fóònù tèmi jẹ́ ti sọ́ọ̀dù náà. Tèmi ti dá mi o. Ẹ̀kọ́ ló wà mí. iPhone ló wà mí. Omiyale. Oya síwájú, dada, síwájú. Dada dúró. Ọlọ́wọ́ bá mi ò wá lápá. Ẹ wá gbogbo ẹ̀ ọmọ káàrọ̀ òjìrè wàhálà wà o. Wàhálà ìfẹ́ ìṣẹ́ bá wa múlẹ̀ gánlẹ̀ náà. wàhálà wà o. Wàhálà pọ̀ ọmọ yá yìí ọkọ̀ àṣìṣe ẹ̀rù ṣèbẹ́yìn náà ṣàrí báyìí. ráìsì 40 péré la kó wá sí ibi yìí kò sí kò débì kan kẹ́lẹ̀ mọ̀ pé ebi ń pa àwọn èèyàn lọ́tún lọ́sì. ẹ̀yin èèyàn wa nílé ẹ jẹ́ kí food bank ẹ jẹ́ kó continue láti máa ṣe ẹ bá fún ìjọba ọkọ̀ ojú à ẹ bá fún Kóìkì ẹ bá fún kíní gbogbo àpò kan náà ló ń lọ so ẹ̀yin ọmọ tẹ́ ń wà ní lílé lóko lẹ́yìn òdì you still need more of it. dáadáa ọdẹ ní sùúrù bẹ dáhùn àlejò lẹ. ẹ wo kọ́mẹ́ǹtì Ìbàràpá. Àmọ́ yíyọ ni má fi dìgbà yàn. Ìta mi lẹ́wà ilé Olúbàdàn nìyẹn. Ìta wa la wà. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ nípa Ìbàràpá. Ó dà kó bẹ́ẹ̀ sì ṣe wọ́n máa.